Aláròyé máa wí o. Ààrẹ Tinubu ti gbà pé kí wọ́n kó àwọn ọgbà ẹ̀wọ̀n mọ́kàndínlọ́gbọ̀n lọ síbòmíì. Mọ́kàndínlọ́gbọ̀n lára àwọn ọgbà ẹ̀wọ̀n káàkiri orílẹ̀-èdè yìí tí wọ́n wà níbi tí kò bójúmu rárá tí wọ́n sì súnmọ́ àárín ìlú jù níjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti pàṣẹ pé kí wọ́n kó wọn kúrò níbi tí wọ́n wà báyìí, pé kí wọ́n kó wọn lọ síbòmíì nítorí kí ààbò tó péye lè wà fáwọn aráàlú àti láti lè dẹ́kun báwọn ẹlẹ́wọ̀n ṣe máa ń sá mọ́ àwọn agbófinró lọ́wọ́ nígbà gbogbo. Aláròyé gbọ́ pé ọjọ́ Ẹtì Friday ọjọ́ 21 oṣù kejì ọdún yìí ni olórí orílẹ̀-èdè yìí Ààrẹ Tinubu fòǹtẹ̀lú pé wọ́n kó àwọn ọgbà ẹ̀wọ̀n mọ́kàndínlọ́gbọ̀n kan tí wọ́n súnmọ́ àárín ìlú jù lọ síbòmíì nítorí àwọn ìdí pàtàkì kan. Mínísítà ètò ọ̀rọ̀ abẹ́lé lórílẹ̀-èdè yìí Ọ̀gbẹ́ni Túnjí Òjó ló sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 21 oṣù kejì ọdún yìí lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílùú Àbújá. Gẹ́gẹ́ bí ó ṣe wí, ó nira pé ìjọba orílẹ̀-èdè yìí gbìyànjú gidi láti ṣe àtúnṣe sọ́rọ̀ àwọn ẹlẹ́wọ̀n ni wọ́n ṣe gbé ìgbésẹ̀ láti kó àwọn ọgbà ẹ̀wọ̀n mọ́kàndínlọ́gbọ̀n tó súnmọ́ àárín ìlú lọ sí ibòmíì kí ààbò tó péye lè wà fún àwọn ẹlẹ́wọ̀n àti àwọn aráàlú. Bẹ́ẹ̀ ò bá gbàgbé, Aláròyé ti fìgbà kan gbé ìròyìn ọ̀hún jáde pé láàrin ọjọ́ 28 oṣù kẹwàá ọdún 2019 sí ọjọ́ 25 oṣù kẹrin ọdún 2024 àwọn ẹlẹ́wọ̀n tíye wọn lé lẹ́gbẹ̀rún 6 ni wọ́n ti sá mọ́ àwọn agbófinró lọ́wọ́ jákèjádò orílẹ̀-èdè yìí. Bẹ́ẹ̀ àkóbá ńlá gbáà ló jẹ́ fáwọn aráàlú báwọn ẹlẹ́wọ̀n ọ̀hún ṣe ráàyè sá mọ́ àwọn agbófinró lọ́wọ́ nígbà gbogbo. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló fà á tíjọba orílẹ̀-èdè yìí fi gbé ìgbésẹ̀ gidi lórí ọ̀rọ̀ náà kí irú rẹ̀ má bàa wáyé mọ́ lọ́jọ́ iwájú. Lọ́jọ́ 28 oṣù kẹwàá ọdún 2019 lẹ́yìn àrọ̀ọ̀rọ̀dá òjò kan tó wáyé nípínlẹ̀ Kogi, ọgbà ẹ̀wọ̀n kan tó ń pè ní Cotton Cafe wó lulẹ̀ táwọn ẹlẹ́wọ̀n bíi 100 sì sá mọ́ àwọn agbófinró lọ́wọ́ níbẹ̀. Lọ́jọ́ kejì oṣù kínní ọdún 2022 àwọn ẹlẹ́wọ̀n 2 ni wọ́n tún sá mọ́ àwọn agbófinró lọ́wọ́ nínú ọgbà ẹ̀wọ̀n kan tó ń pè ní Mandala tó wà nílùú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Lọ́jọ́ 13 oṣù karùn-ún ọdún 2013 àwọn ẹlẹ́wọ̀n 3 ni wọ́n tún sá kúrò nínú ọgbà ẹ̀wọ̀n kan tó wà nílùú Agbor nípínlẹ̀ Delta lẹ́yìn tí òjò ńlá kan da ògiri ọgbà ẹ̀wọ̀n náà wó lulẹ̀. Ṣá o, àwọn agbófinró agbègbè náà tètè fọwọ́ òfin mú wọn padà sínú ọgbà ẹ̀wọ̀n náà. Ọjọ́ 26 oṣù kejìlá ọdún 2023 àwọn ẹlẹ́wọ̀n 3 ni wọ́n sá kúrò nínú ọgbà ẹ̀wọ̀n kan tó wà nílùú Ìjẹ̀bú Òde ní ìpínlẹ̀ Ògùn. Lọ́jọ́ 25 oṣù kẹrin ọdún 2024 àwọn ẹlẹ́wọ̀n bíi 100 ni wọ́n sá kúrò nínú ọgbà ẹ̀wọ̀n Súlèjà ní ìpínlẹ̀ Niger. Mínísítà ètò abẹ́lé ní ó ṣe pàtàkì púpọ̀ fúnjọba láti tètè kó àwọn ẹlẹ́wọ̀n náà kúrò níbi tí wọ́n wà báyìí nítorí pé wọn kò bójúmu rárá níbi tí wọ́n wà. Ó sì ń fà á kí àwọn ẹlẹ́wọ̀n máa sá mọ́ àwọn agbófinró lọ́wọ́ nígbà gbogbo. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television. Akin Akínníyì ló kà á sétígbọ̀ọ́ yín.